Ìbàrẹ̀ o ìbà. Ìbàrẹ̀ Ọlọ́run ọba tẹ́ rere kárí ayé. Ìbàrẹ̀ o ìbà. Ìbàrẹ̀ ìwọ ọba lánàá lónìí lọ́la àti ní ìgbà gbogbo. Ìbàrẹ̀ o ìbà. Ìbàrẹ̀ ìwọ Ọlọ́run atóbijù atófaratì bí òkè ọlọ́wọ́ gbọgbọrọ ọlọ́wọ́ ńlá ẹlẹ́rù nìyẹn Ọlọ́run yanu Ọlọ́run ṣìlẹ̀fẹ́ ìwọ Ọlọ́run kìkì ògo kìkì yìí kìkì ọlá kìkì agbára. Ìbàrẹ̀ o ìbà. Ìwọ ọba tó ń jẹ́rìí agbára àti títóbi rẹ̀ nígbà gbogbo nípa àwọn orí ọ̀rọ̀ kọ̀ọ̀kan èyí tí ó fún wa lórí ọ̀fẹ́ láti jọmọ ìgbéyẹ̀wò àti èmi àti àwọn èèyàn fẹ́rẹ̀ gbogbo fún ògo àti ìlógo rẹ nínú ayé ẹnì kọ̀ọ̀kan. Ìbàrẹ̀ o ìbà. Ìbàrẹ̀ ìwọ Ọlọ́run àwọn Ọlọ́run ìwọ ọba tí ò ń tẹ̀síwájú nínú agbára rẹ ìtò tún fẹ́ nìkọ̀ọ̀kan wa náǹfààní láti tún ti ṣe àgbéyẹ̀wò orí ọ̀rọ̀ mìíràn fún ìtẹ̀síwájú rere agbára rẹ títóbi rẹ ìwàláyé rẹ nínú ayé mi àti gbogbo etí àtọkàn tó ń gbọ́ mi tó ń wò mí nípa àánú àti oore ọ̀fẹ́ rẹ. Ìbàrẹ̀ ni mo ṣe o fún ìwọ Ọlọ́run ọ̀rọ̀ tó ń gbénú ọ̀rọ̀ tó fi ọ̀rọ̀ dá ohun gbogbo fún agbára àti àṣẹ ọ̀rọ̀ rẹ èyí tí ìwọ fi sí mi lẹ́nu láti lè mọ wí láti lè mọ rò láti lè mọ fún àwọn ènìyàn láǹfààní láti lè mọ kí ni ìfẹ́ rẹ àti ohun tó ń retí látọ̀dọ̀ ẹnìkankan fún ìgbàlà ọkàn ẹnìkankan àti fún ìdàgbàsókè pàápàá jùlọ fún ìjọba ọ̀run. Ọlọ́run mo ṣe ìbàrẹ̀ ìwọ Ọlọ́run alágbára jùlọ fún àṣẹ ẹ̀mí mímọ́ ìmísí rẹ̀ tí wọ́n tún ti sọ̀kalẹ̀ ní àkókò wọ̀nyí láti gbàkóso gbogbo láti fi tóbi rẹ̀ hàn nínú gbogbo nínú ayé ẹnìkọ̀ọ̀kan wa nípasẹ̀ orí ọ̀rọ̀ yìí bó ṣe ká bí ọ kò sí ìwọ Ọlọ́run ọba tẹ́rẹ̀ rẹ̀ kárí ayé ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín. Mo kí ọkùnrin mo kí obìnrin mo kí ọmọdé mo kí àgbàlagbà wípé ẹ káàbọ̀ sórí ètò mi ètò rẹ ètò wa ètò wọn ètò gbogbo wa lápapọ̀ èyí tí a pè ní jẹ́ àwòkọ́ṣe rere láti lè ṣe Chris Mashlon. Orí ọ̀rọ̀ wa tí ò ní òun ni Ọlọ́run ò ṣe dá dúró. Ọlọ́run ò ṣe dá dúró. Bíbélì kíkà wa Sakaraya orí ìkẹsàn ẹsẹ̀ kejì dé ìkẹrin. Mo ka ọ̀rọ̀ Ọlọ́run ẹsẹ̀ kejì. Tírè ní ilẹ̀ Amati tí ó pàlà tí ó bá Israẹli pàlà. Bẹ́ẹ̀ náà sì ni àwọn ìlú Tírè àti Sidoni bí ó tilẹ̀ jẹ́ pé àwọn jẹ́ ọlọ́gbọ́n. Ìlú Tírè ti mọ odi ààbò yí ara rẹ̀ ká. Ó ti kó fàdákà jọ bí erùpẹ̀ ilẹ̀. Ó sì rọ wúrà jọ bí pàǹtí. Ó sì kó wúrà jọ bí pàǹtí láàrin ìta gbangba. Ṣùgbọ́n Olúwa yóò gba gbogbo ohun tí Tírè yóò kó gbogbo ọrọ̀ rẹ̀ dà sínú òkun. Iná yóò sì jó ní àjorun. Ó ní ṣùgbọ́n Olúwa yóò gba ohun gbogbo tí Tírè ní yóò kó gbogbo pátápátá yóò dà sínú òkun yóò sì jórun. Gbọ́ Ọlọ́run kò ṣe dá dúró. Kò tí ì sí nǹkan tó lè ṣe èmi ò rí ìṣìròpó sí wà èyí tí ìmọ̀ kí ni odi tó lè mọ̀ àbí kí ni nǹkan tó lè dá ibo ló lè gọ́ sí tó fi di Ọlọ́run lọ́wọ́ wípé kọ́ mọ́ ṣe nǹkan tí o lè tó fẹ́ ṣe. Èmi ọmọ kí ni agbára wo ló lè ní àbí kí ni ìgbẹ́kẹ̀lé wo ló lè ní tó lè di Ọlọ́run lọ́wọ́ wípé kọ́ mọ́ ṣe nǹkan tó bá fẹ́ ṣe. Kí lóhun tí a fẹ́ káfàyọ àbí tọ́lọ́run fẹ́ kéèmí àti ẹ̀ká mọ̀ nípa orí ọ̀rọ̀ yìí ìtọ́sọ wípé Ọlọ́run kò ṣe dá dúró. Ẹ jẹ́ ká wo àwọn orílẹ̀-èdè aṣọ wípé wọ́n yí Jerusalem ká. A sọ nípa àwọn oríṣiríṣi orílẹ̀-èdè. A wá sọ nípa Tírè wípé àwọn títí wọn àwọn gbọ́n títí wọn kí ni wọ́n ṣe àwọn mọ odi yí ìlú wọn ká. Ìyẹn ni wípé kí ni kí ìkankan kọ́ mọ̀ bá ṣe dé bá wọn kí ogun kọ́ mọ̀ bá ṣe jà wọn. So nítorí pé kí ni wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọrọ̀ àti wúrà. So ibi tọ́rọ̀ yẹn pọ̀ dé wọ́n kó jọ bí iyan rí èpè. Bẹ́ẹ̀ náà ni àwọn fàdákà àtàwọn wúrà náà a kọ wípé gbangba ìta gangan ni wọ́n kó sí bí pàǹtí. Ètò tí wọ́n pé gbogbo ní kò sí gbogbo ẹni tí bá lọ tí bá bọ̀ ní ọmọ rí nítorí pé gbangba ìta ni ọ wà. So wọ́n á ti mójú àbòyí wọn ká tó ti fi wọ́n lọ́kàn balẹ̀ wípé pẹ̀lú odi yìí kò sẹ́nì kankan tó lè wá ṣàwọn léṣe àbí tó lè wá jí àwọn ní nǹkan kankan. So ọkàn wọn balẹ̀. Ètò túmọ̀ sí wípé kò sẹ́nì kankan tó lè fọwọ́ kan iṣẹ́ rẹ̀ gangan lágbára lórí ayé wọn ẹnìkan kò sì lè yọ wọ́n lẹ́nu. Gbọ́ mi
ohun tó Ọlọ́run sọ ó ní òun Ọlọ́run ló sọ̀rọ̀ ó ní ṣùgbọ́n Olúwa yóò gba gbogbo ohun tí Tírè ní, yóò kó gbogbo ẹ̀ yóò sì lọ dà sínú òkun, yóò sì jó wọn run tútú pátápátá yányán tí ò ní kù kankan. yẹn ni pé pẹ̀lú gbogbo odi bí odi yẹn ṣe tóbi tó, bó ṣe fẹ̀ tó, bó ṣe lágbára tó, bó ṣe kàǹkà tó, Ọlọ́run tún lọ kó gbogbo ohun tí Tírè ní, tó ti fi lọ́kàn balẹ̀ wípé kò sẹ́ni kankan tó lè dọ́dọ̀ òun, tó ti fi lọ́kàn balẹ̀ wípé ẹni tí ó sọ pé òun là kíni kọjá yóò ṣe kíni, Ọlọ́run ṣe kíni, ó mú gbogbo ẹ̀ pátápátá láàpọ̀ ẹyọ kan, àti ọrọ̀ ní o, àti wúrà àti fàdákà àti gbogbo tó ní, àti Tírè gangan, ó mú gbogbo wọn àfi jù inú òkun. Àbí ìsìnká àwọn náà gbé Bíbélì ẹ̀kọ́ ọ̀ka ní ẹsẹ̀ ìkẹrin ìwé Sakaraya orí 9 yẹn, ọgbọ́n tó sọ níbẹ̀, ṣùgbọ́n Olúwa yóò gba gbogbo ohun tí Tírè ní, yóò kó gbogbo ọrọ̀ rẹ̀ dà sínú òkun, iná yóò sì jó gbogbo rẹ̀ run. Kò sọ pé iná yóò jó gbogbo rẹ̀ run lórí ilẹ̀ o, ó ní òun ó kó dà sínú òkun, iná yóò sì tún jó gbogbo rẹ̀ run. Ìyẹn ni pé lẹ́yìn ìgbà tó bá kó dà sínú òkun, tèmi wọ́n sọ pé àwọn lè wẹ̀, àwọn lọ kó nínú òkun tí ó tún kó dà sí òun ó tún sọná sí tí ó tún jó orun. Ìyẹn ni wípé agbára ń bẹ fún Ọlọ́run láti mú kí nǹkan kó mọ jóná lórí omi òkun. Bí omi òkun ṣe lágbára tó, Ọlọ́run lè sọná kalẹ̀. Abálájọ tó fi jẹ́ wípé kíni ní ọjọ́ kìíní àná ó sọ̀rọ̀ jáde nípa láti inú kókó nípa iná, ìgbẹ́ iná ń jó ṣùgbọ́n ìgbẹ́ kò ṣe kíni o, kò run. Sọ fún ìdí èyí, èyí tó lọ́n fẹ́ kémi àti ẹ̀ka mọ̀ ní wípé kíni, kò síbi tí a lè sápamọ́ sí, kò sí ohun tí a lè fi ṣe ààbò, kò sí ohun tí a lè mọ̀ lò, tí a lè ní, tí a lè mọ̀ sọ wípé ilé yìí o, òun ni bẹ́ẹ̀ tí ń pè, òun ti tó fún, òun ni yóò jẹ́ ìṣọ́ wa tó jẹ́ wípé kì yóò sẹ́ni kankan tí yóò já wa lólè, àbí kì yóò sẹ́ni kankan tí yóò lè ṣe wá níbi, àbí kì yóò sóhun búburú kan tí yóò lè dé wa, tí yóò lè dé bá wa. No, kò sí. Yẹ pé Ọlọ́run ò fẹ́ múyàn ní ẹ̀rí tí ènìyàn mọ̀ sọ wípé òun ń ṣe nǹkan kan láti fi sá mọ́lọ̀ lọ́wọ́ tí ọwọ́ Ọlọ́run ò ká òun. Ìbò lọ fẹ́ sá lọ níwájú Ọlọ́run, mọ̀ ń sọ fún wípé kò sí. Irú odi wo lọ fẹ́ mọ yí ara rẹ ká bí yí ilé rẹ ká láì sọ wípé kí ni ọ̀pọ̀ lọ́wọ́ Ọlọ́run kò sí. Kò sí ohun tó lè ṣe láti fi dí Ọlọ́run lọ́wọ́. Gbọ́ mi, tó bá sọ wípé ó ní owó lọ́wọ́, ó ní ọ̀rọ̀ lọ́wọ́, so ọbẹ̀ àwọn wòlíì, ọbẹ̀ àwọn aládùá, ọbẹ̀ àwọn aláfà, ó kówó fún wọn kí wọ́n mọ gbàdúrà kí gbogbo tí ń jẹ́ ibi kan, àní kí àwọn agbára kí ìbínú Ọlọ́run kó má sọ̀kalẹ̀ lórí rẹ̀ níwọ̀n bá tó sì jẹ́ wípé kí ni ọ̀ọ́dẹ́kọ̀ àti mọ́ ṣiṣẹ́ ibi, mo fi ń dán lójú wípé kí ni babaláàrọ̀ ni. sórí àwọn wòlíì, àwọn aládùá, àwọn pásítọ̀, àwọn rẹ́vẹ̀nì, àwọn àfà, àwọn ìmáàmù, gbogbo wọn pátápátá lóòótọ́ àti lódodo àwọn òjíṣẹ́ tó rán wọn. Kódà wọ́n bọ̀ gbàwẹ̀, mọ́ bọ̀ ṣe gbogbo ẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe rán wọn nítòótọ́, ṣùgbọ́n wọn kò lè dí Ọlọ́run lọ́wọ́. Láì sọ wípé kí Ọlọ́run kó mọ́ fi ọ dára tó bá wù. So èyí sọ fẹ́mi àti ẹ wípé kí ni owó ta ní, ipò ta ní, ọlá ta ní, gbogbo ohunkóhun tí a lè ní, a ní láti mọ́ fi ní ọmọ ẹnìkejì lára. Jẹ́ kí lè kó yé èmi àti ìwọ dáadáa, ìtọ́nà fẹ́ fàyọ fún wa nìyí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n ní owó tí wọ́n ní wọn ò fi ṣe nǹkan gidi ju pé kí wọ́n fi pọ́n ọmọ ẹnìkejì lójú, kí wọ́n fi ní ọmọ ẹnìkejì lára, kí wọ́n fi dán ọmọ ẹnìkejì lóró, àbí kí wọ́n fi bàtọ́ ọmọ ẹnìkejì jẹ́. Wọ́n àti máa ti wá ṣiṣẹ́ ibi tán, wọ́n àmọ́ ṣe kíni, wọ́n mọ̀ sáré kíjókíjó, èmi ni àfà, èmi ni ìmọ̀, èmi ni àwọn pásítọ̀, èmi ni wòlíì, èmi ni rẹ́vẹ̀nì, wọ́n àmọ́ sọ wípé ẹ̀kún wọ́n gbàdúrà fóun kọ́lọ́ mọ̀ fi sọ sáwọn ipa àkọ́ àwọn mọ́ kíbi ọmọdé bá wọn kíkiri kọ́ mọ̀ ṣe kíni. Ìwọ̀n sá fún kú, ìwọ ọ̀fẹ́ kú, ó sì mọ̀ bóyá ṣe mọ́ ọmọ ọlọ́mọ tí yàn ń dẹ̀mí rẹ̀ légodò láì ṣe láì ro. Ẹlòmíì torí pé wọ́n sòótọ́ ọ̀rọ̀ fún lásán yóò sì lọ mú ọmọ ọlọ́mọ yóò ti dẹ́ gbogbo ìwọ lẹ́nu rẹ̀ gbọ́ ọ̀rọ̀ láti mọ sòótọ́ ọ̀rọ̀ fún mi. Ta ni ìwọ tó ń sọ kí tó bá dúwájú láti mọ sọ pé tí mo ṣe ọ̀dà. Gbọ́ mi, ó ṣetán ọ̀wá ń sọ pé ọ̀n lọ sásábẹ́ ààbò kan, kò sí ààbò kankan níbi tó lè sá sí. Ọ̀gbọ́n táwọn Yorùbá mọ́ sọ ni ẹgbẹ̀rún sàmú ò lè sá mọ́ Ọlọ́run lọ́wọ́, ibo ló fẹ́ sá lọ. Ọ̀gbọ́n oríkì tí wọ́n kí Ọlọ́run ni ọba lé ni mọ́ mú ni, Ọlọ́run kì í léèyàn kó tó mú yàn. Èyí tó lè pé ọ̀jù òun ni kò tètè ronú pìwàdà láti mọ ṣe àwọn ẹlẹ́lẹ́ níbi. Ẹlòmíì kò tiẹ̀ lówó kankan gan,
ṣùgbọ́n agbára tó ní dípò kó mọ fi ṣàǹfààní fáwọn èèyàn láti mọ fi gba àwọn èèyàn kó nínú ìṣòro yóò wá mú agbára yẹn yóò mọ fi ṣàwọn èèyàn léṣe, yóò mọ fi agídí gbà nǹkan oníkan lọ́wọ́ àwọn ènìyàn yóò mọ fi ṣèbàjẹ́ àwọn ènìyàn. Ẹlòmíì ẹnu tó ní nítorí pé òun ò lówó kò ní agbára kò ní kankan, ṣùgbọ́n ẹnu ó ní ẹnu ju dáadáa lọ. Ẹnu pé òun gangan ló dá ẹnu yẹn ni pòròpòròpòròpòrò ni. Ẹnu tó yẹ kó mọ fi yin Ọlọ́run, ẹni tó yẹ kó máa fi bu ọlá fún Ọlọ́run, ẹni tó yẹ kó máa fi gbọ́ Ọlọ́run ga, ìní ẹlẹ́wàá rí bí ó ṣe gbọ́ tọ̀tún yóò lọ máa sọ fún tòsì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nígbà tó bá wá sọ fún tó gbọ́ tọ̀tún lọ sọ fún tòsì tán, ọ̀tọ̀ ní tí ó gbọ́ lọ́dọ̀ tọ̀tún, ọ̀tọ̀ ní tí ó lọ sọ fún tòsì, ọ̀tọ̀ ní ó gbọ́ ti síwájú, ọ̀tọ̀ ní tí ó lọ sọ fún ti tẹ̀yìn, ọ̀tọ̀ ní tí ó gbọ́ ní ti tẹ̀yìn tí ó lọ mọ sọ yóò àmọ́ mórí àwọn yóò àmọ́ fi gbára wọn. Nígbà tí wá ṣe tán yóò wá sọ pé òun lọ sápamọ́ síbi kan. Wo kò síbi tí o lè sápamọ́ sí, Ọlọ́run tí ṣe tán tí ó fẹ́ mú ọ ni, tọ́lọ́run bá ṣe tán tó bá fẹ́ mú ọ kò ní lé ọ tí ó fi mú ọ ibi yòówù kó wù kó sápamọ́ sí. Yóò mú ọ yóò lọ́ndì ó sùn ọ̀tọ̀ ọ yàgbẹ́ ìwọ gbogbo onímọ̀ èwo ló ń ṣe mọ́ gangan. So kó tó di pé yóò tó àkókò tí inú ìbínú Ọlọ́run yóò rú sí ọ, tọ́lọ́run yóò sọ pé òun ó fìyà jẹ ọ, tètè ronú padà. Tó bá tètè ronú padà ní ìsinsìn Ọlọ́run sì ṣetán láti dáríjì ọ, Ọlọ́run ṣetán láti yọ́nú sí ọ, Ọlọ́run ṣetán láti yọ̀ǹda láti fi ọ́ sílẹ̀ pé kó máa gbé lálàáfíà láìsí ìnira. Ohun tó ń bè lọ́wọ́ ni pé dẹ́kun àti mọ̀ fi ìyìn tó ní gẹ́gẹ́ bí ẹ̀bùn yẹn láti mọ̀ fi ní àwọn ọmọ ẹnìkejì lára, láti mọ̀ fi pa àwọn ọmọ ẹnìkejì, láti mọ̀ fi dá àwọn ọmọ ẹnìkejì lóró. Dẹ́kun nínú rẹ̀, nítorí pé tó bá dẹ́kun kò sí ibi tó fẹ́ sápamọ́ sí o, kò sí tó lè fi ṣàbò. Ọlọ́run yóò ṣe kíni yóò mú ọ náà ni, Ọlọ́run yóò ṣe kíni yóò mú ọ náà ni. Kò sí aré tó fẹ́ sákò láfíríkà kó lọ sí ìlú ìbò, sákò kó lórí ìpele ọkọ̀ sá lọ sínú bòjì, Ọlọ́run yóò ṣe kíni yóò mú ọ bẹ́ẹ̀. Tún kò lórí ìpele ọkọ̀ lọ sápamọ́ sínú àpáta tó jìn kódà lọ wọnú ihò èèrà. Ọgbọ́n tó ń Dáfídì sọ ni ó ní bí mo tiẹ̀ lọ sínú ihò èèrà tí mo lọ sápamọ́ síbẹ̀ Ọlọ́run ojú rẹ̀ sì wà níbẹ̀. Ó ní bí mo pàṣẹ pé kí òkùnkùn kó bòmí kan pátápátá kó má ṣe sí ìmọ́lẹ̀ kankan, síbẹ̀síbẹ̀ ìwọ Ọlọ́run kò sí òkùnkùn kan níwájú rẹ̀. Wá sọ fún mi ibo ló fẹ́ sápamọ́ sí, ibo ló fẹ́ sá lọ kó níwájú Ọlọ́run. Sọtẹ́ wọn náà bá ti rí dájú wípé kò sí ibi tí yẹn lè sá lọ, kò sí ohun tí yẹn lè fi ṣàbò, tí yẹn lè fi dọ́lọ̀ lọ́wọ́ láti mọ́ mú yàn. Ó túmọ̀ sí wípé ó yẹ kí ìró ṣe wípé gbogbo ohun tó ń ṣe tí ọ̀dà yẹn àkókò tó láti jáwọ́ nínú rẹ̀. Jáwọ́ nínú gbogbo tí ń ṣeṣẹ́ ibi, jáwọ́ nínú gbogbo wípé à ń dá ọmọ ẹnìkejì lóró. Àwọn kan bẹ kò sí nǹkan méjì tí wọ́n ṣe ẹsẹ̀ tí wọ́n ní wọn ò fi sáré fún ìrìn rere, wọn ò fi rìn fún ìrìn rere, wọn ò fi rìn fún ìrìn àtijọ́ wípé ká sọ wípé ẹ jẹ́ ká tún nǹkan mẹ́nìkejì ṣe, àbí ká sọ wípé àwùjọ Ọlọ́run ni yálà church yálà mọ́sálásí. Ẹ̀rí tí wọ́n bá sọ pé church ànídà àwọn ènìyàn tí wọ́n gbalẹ̀ church àbí tí wọ́n ṣàtúnṣe church, ànídà àwọn ènìyàn tí wọ́n gbalẹ̀ mọ́sálásí àbí tí wọ́n ṣàtúnṣe kí gbogbo kó lè da lérí wọn kí wọ́n mọ̀ sọ wípé ẹ ti rí àwọn sinmi ni. Ṣùgbọ́n ẹ jẹ́ kó di wípé kí ni àwọn ológun láti fi bàjẹ́ nìkan jẹ́, àwọn wá nìkan tí ó fẹ́ ṣe ibi dín ẹ̀lúgbọ́ kọ́ sọ pé ó rẹ̀ ń rí ẹsẹ̀ rẹ̀ yóò yára ni. Ẹni yóò ti dìde yóò ti mọ mú tàn, ẹni tó fẹ́ ẹni ò tí sọ̀rọ̀ jáde yóò ti mọ fún tàn lọ gàràgàràgàràgàrà. Ṣùgbọ́n tó bá débi wípé wá ṣiṣẹ́ fún Ọlọ́run, kò bá ṣe ní church kò bá ṣe ní mọ́ṣáláṣí, ọ̀n gbọ́ ó ti rẹ̀ wọn. Ṣùgbọ́n láti lọ ṣe ìbàjọ́ mẹ́nìkejì, láti lọ bá tọ́ mẹ́nìkejì rẹ̀, láti lọ bá tọ́ mẹ́nìkejì jẹ́, láti lọ dẹ́mi ẹmọ nìkejì lógodò, gbogbo egun ẹsẹ̀ rẹ̀ kòkòkò ni yóò lé, yóò ṣẹ̀rẹ̀ ó múlẹ̀ dáadáa. Gbọ́ mi, ọ wàá ṣetán ọ sọ pé òun sá káàkiri, ọ lọ́mọ bẹ àwọn àfáà, lọ́mọ bẹ àwọn ìmọ̀mọ́, lọ́mọ bẹ àwọn pásítọ̀, lọ́mọ bẹ àwọn rẹ́fẹ́ náà, lọ́mọ bẹ àwọn onírúurú àwọn ènìyàn, àwọn aládùúgbò wípé kí wọ́n bẹ lọ́run kọ́ lọ́run kọ́ dáàbò bò kó sí kíní. Gbọ́ mi, irọ́ ló ń pa. Ọlọ́run ò tí ì ṣetán tó mú ọ ni. Ọmọ ṣe gbogbo ẹ lóríṣìí, ọmọ ṣe sàrà, ọmọ ṣe gbá, ọmọ pa mọ̀lú, ọmọ pa àgbọ̀, ọmọ pa iye pé kí ni kó fi bọ́ lọ́wọ́ ìbínú Ọlọ́run. Mo fi sọ fún ọ pé irọ́ ló ń pa. Ọ̀nà kan ṣoṣo tó lè gbà bọ́ òun náà ni pé kó dẹ́kun àti mọ̀ ṣe ibi pẹ̀lú ẹ̀bùn tá a fi fún ọ. Máa ń lò láti mọ̀ fi bá tọ́ mẹ́nìkejì ẹ̀, máa ń lò láti mọ̀ fi dọ́ mẹ́nìkejì lọ, máa ń lò láti mọ̀ fi dènà mẹ́nìkejì. Àwọn èèyàn mọ̀ ṣe burú o. Nígbà tọ́lọ́run dá ọ, abájọ tọ́lọ́run sọ wípé inú òun bàjẹ́ nítorí pé òun dé níyàn. Ọlọ́run dá ọ láti jẹ́ wípé kọ́mọ jẹ́ ìmọ́lẹ̀ fáwọn ènìyàn, ṣùgbọ́n ìwọ ń jẹ́ òkùnkùn fáwọn ènìyàn. Ọ̀rẹ́ dá àti ìrẹ̀yàn lọ́wọ́ láti dìde, kí ló tó filẹ̀ dìde kọ́mọ owó ran tó ẹ jẹ́ pé ọwọ́ àtúndà àwọn kan tí wọ́n fẹ́ dìde láti ràn lọ́wọ́, ọwọ́ àtúndà ọmọ ṣèbàjẹ́ rẹ̀. Ó ti burú jù. Tètè ronú padà kó tó pẹ́ jù.
èèmọ̀ wọ́n wo ní ọ̀rọ̀ ìgbérù ṣùgbọ́n ẹnikẹ́ni yóò kọ́ ọ jẹ́ èmi ò fẹ́ mọ̀ ohun tó ṣe kókó tọ́lọ́run retí látọ̀dọ̀ rẹ ni wípé kí ni ronúpìwàdà kó tó pé jù sórí kò sí bó ṣe fẹ́ sápamọ́ tó kò sí ibi tó fẹ́ sá lọ tó kò sí ibi tó fẹ́ gọ lọ kò sí ohun tó lè ṣe ò lè bọ́ o gbọ́n tọ́lọ́ ń sọ fún nípa títírè gbogbo ààbò tó ṣe yé ohun tó ní ká owó tó ní ò lè kò sí bó ṣe fẹ́ san fún àwọn èèyàn tó kò sí bó ṣe fẹ́ ṣe sàrà tó tọ́lọ̀ bá fẹ́ mú ọ báyìí ọwọ́ kan ni pẹ̀lú gbogbo agbára tó níyẹn yóò kó gbogbo ẹ̀ àfi ju àwọ̀ inú òkun yóò tún kaná sí tí gbogbo ó jorun tútú yẹn àti wà tágbára rẹ àtowó rẹ àti ìmọ̀ rẹ àti òye àti gbogbo ohun tó ní gbogbo ẹ̀bùn tó níyẹn Ọlọ́run fi fún ọ nítorí ibi Ọlọ́run fi fún ọ láti mọ̀ fi ran àwọn mìíràn lọ́wọ́ ni Ọlọ́run fi fún ọ láti mọ̀ fi ṣe ìdènà fún ìlọsíwájú àti ìdàgbàsókè àwọn ènìyàn àbí fún ìṣubú àwọn kan tẹ̀ tó wá burú débi wípé gan nínú ìjọ Ọlọ́run gan wọ́n tún ń lò táwọn kan bá ń gbé wípé kí ìjọ Ọlọ́run mọ́ lọ sókè gbogbo táwọn ọmọ ìlà kàkà títí wọn ni pé kí ìjọ Ọlọ́run mọ́ kọ́mọ ìjọ àjò rẹ̀yìn kò bá ṣe ní mosque kò bá ṣe ní church nígbà táwọn kan bá ń jà wípé sọ àyè kí ìjọ yóò gbìn rẹ o kó gbòòrò àkàtà máa gbé sọ ànídà àwọn ohun èlò láti fi mú kí ìjọ yìí kó tún lè gbìn rẹ sí yálà ní mọ́ṣáláṣí àbí ní church ẹ̀dá àwọn ni wọ́n kọ́ sálàtàkù àgàgà tán bá ti rí tó bá tẹ̀tún wá jẹ́ wípé nínú àwọn tí wọ́n rọ̀ níṣẹ́ yẹn tí wọ́n kòwó fún iṣẹ́ òsì kìíní wọn ò sí nínú wọn ẹ̀rì wọn wà yarí kanlẹ̀ kò lè possible ó ṣe kìíní owó tí wọ́n bùkún yẹn ó ti pọ̀ jù ẹ béèrè lọ́wọ́ rẹ̀ pé ló lọ́ dá kò ní iye kankan tó dá mbẹ́ ẹ béèrè lọ́wọ́ rẹ̀ pé ló ní ó filẹ̀ kò sí iye kankan tó fẹ́ filẹ̀ irú wọn lẹ́yìn tí wọ́n máa parí pé àwọn ò lówó lọ́wọ́ bó ti wù kí wọ́n lówó bí iyan retí òkun wọ́n sọ pé àwọn ò ní kankan náà ni ṣùgbọ́n àwọn ni wọ́n mọ̀ ṣàtakò owó tí wọ́n bùkún ti pọ̀ jù kí wọ́n mọ́ sí kọ̀ọ̀kọ̀ kò í ṣe nǹkan tó yẹ ká mójú sí àwọn kan tó ṣe pàtàkì níbi tó yẹ ká mójú ju gbogbo èèyàn lọ àwọn ò sí níbi wípé ká wà lọ síwájú sí àbí kí wọ́n mọ sáàsì mọ́ mú nǹkan tí wọ́n bá lè ṣe kó wọ́n bá ti lè mú kójú àjò rẹ̀yìn àìkú wọ́n sì nípa àwọn sì gbọ́ agbára wọn pé ìkẹyìn ọ wà lójú kan náà ọwọ́ tó wá ti wá ṣetán wọ́n àlọ́ mọ́ ngọ níbì kan wípé sọ kíkiri bẹ́ẹ̀ ti pè àwọn bọ́ lọ́wọ́ ìbínú Ọlọ́run babalá mistake ló ń ṣe jáwọ́ nínú rẹ̀ sórí tó bá jáwọ́ nínú rẹ̀ tó bẹ̀rẹ̀ sí wá ìlọsíwájú gbogbo ènìyàn ọmọ ẹnìkejì ìjọ tó bẹ̀rẹ̀ sí wá àlàáfíà fún gbogbo ènìyàn mo fi ń dán lójú wípé ìtọ́lọ̀ ń sọ òní wípé kì yóò ṣí ibi kan tí yóò dé bá ọ ó ṣẹ̀ṣẹ̀ nídìí àti kọ́ ògiri tó nípọn tó gbòòrò ó ṣẹ̀ṣẹ̀ nídìí àti kọ́ ọgbà ó ṣẹ̀ṣẹ̀ nídìí àti kanlẹ̀kùn onírin tó jẹ́ tó tí wọ́n ń pè ní blending ìtòwúwo bíi kíni ọ̀sẹ̀sẹ̀ nídìí ẹ̀ ọ̀sẹ̀sẹ̀ nídìí àti mọ́ gba sọ́jà ọlọ́pàá àmì ọdẹ ajá gbogbo ẹ̀ kó tó di wípé ọ wà lábẹ́ ààbò tó dájú Ọlọ́run ti tó fún ọ Ọlọ́run ṣe kí ni ó ti tó fún ọ láti wà lábẹ́ ààbò ó ní ọ̀sẹ̀sẹ̀ nídìí àti mọ́ ṣe kí ni àti mọ́ gba àwọn kan kí wọ́n mọ́ tẹ̀ lọ káàkiri kó tó di wípé ọkọ̀ rẹ̀ balẹ̀ nígbà tó bá lọ tó bá ń bọ̀ àgàgà nígbà tí ọba tó bá gbọ́dọ̀ kan tó bá sọ fẹ́ nìkan ó nígbà tí mo sápamọ́ wípé kí lágbájá mọ̀mọ́ pé mi ni mo sọ̀rọ̀ fún lágbájá nítorí wípé kí ni ọ̀rọ̀ tó sọ fún ìkíní èyí tó sọ fún ìkejì fàlàáfíà ara wọn fàlàáfíà wọn gangan náà ni so bí àwọn yẹn bá wá fẹ́ gbà sójì nítorí wípé orí òtítọ́ ni wọ́n dúró lórí nítorí pé fún ìlọsíwájú rẹ̀ àti àlàáfíà rere ni mo fi ń dán lójú wípé Ọlọ́run ti fi ààbò rẹ̀ bọ́ ọ́ kò sí nǹkan kan tí ó ṣe ọ́ tọ́wárí wípé kò sí tó pé bíi kí ènìyàn wà kó jẹni tí ó ń wà lójú ọ̀nà òtítọ́ àti òdodo ìtòsí ẹ̀ máa ń fowó iyebíye kọ́ ògiri àbí ṣe àwọn ilẹ̀kùn tó nípọn tó gbòòrò ìtòsí ẹ̀ máa sọ pé òun sá káàkiri ibo ló fẹ́ sá lọ níwájú Ọlọ́run kò sẹ́ni tó lè dí Ọlọ́run lọ́wọ́ tọ́lọ́run bá fẹ́ múyàn yóò múyàn tí gbogbo agbára tí èèyàn ní tí gbogbo ọ̀rọ̀ tí èèyàn ní tí gbogbo ìmọ̀ tí èèyàn ní kò sí bí èèyàn ti fẹ́ sá kúrò níwájú Ọlọ́run tọ́lọ́run bá fẹ́ pààyàn ọwọ́ kan ni so má jẹ́ kí ìbínú Ọlọ́run kó rú sí ọ débẹ̀ yín so tètè ronú pìwàdà tètè pera rẹ wálé tètè tẹ̀síwájú tètè jẹ́ kí ẹ̀rẹ́ kó ṣí orí nígbà bọ́ ṣe ń ṣe léyìí mo fi ń dán lójú wípé kí ni Ọlọ́run náà yíjú rẹ̀ padà sí ọ tí wọ́n tọ́ bá sì sí nínú ẹni tí wọ́n ń ṣe nǹkan búburú báyìí mo á tún fi ń dán lójú wípé kí ni Ọlọ́run tó ti tí ò fi ọ́ sílẹ̀ nígbà kankan yóò sì tún bọ̀ wá pẹ̀lú ẹ̀ bó ti wà pẹ̀lú ọ yóò tún súnmọ́ ju bó ti súnmọ́ lọ tẹ́lẹ̀ lọ ayé rẹ yóò sì tún mọ dára ju bó ti dára lọ ògo Ọlọ́run yóò sì mọ búyọ ní ayé bó ti búyọ lọ bẹ́ẹ̀ ni orí kò sì yí padà Ọlọ́run kò ṣe di sekini o kò ṣe di lọ́wọ́ ní orúkọ Jésù Kristi fún rere nínú ayé rẹ Ọlọ́run ní sekini kò ní di ọ lọ́wọ́ fún ìdàgbàsókè nínú ayé rẹ ẹnikẹ́ni kò ní lágbára láti di Ọlọ́run lọ́wọ́
fún àṣeyọrí ayọ̀ nínú ayé rẹ. Kò ní sẹ́nikẹ́ni tí ó ṣe kíni o tí ó dí Ọlọ́run lọ́wọ́ nínú ayé rẹ. Ọlọ́run sì ní fàyè gba ẹnikẹ́ni láti dí òun lọ́wọ́ láti ṣe ológo. Ayé rẹ sì ti bẹ̀rẹ̀ sí dára, ó sì bẹ̀rẹ̀ sí dùn, yóò sì mọ dára títí láé àti láéláé ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ jẹ́ ká kọrin láti yin Ọlọ́run lógo fún títóbi rẹ̀ nínú ayé wa àti lórí ọ̀rọ̀ yìí. Ìjà tún gbé yẹ̀wò ẹni tí kò ṣe dí lọ́wọ́. Ọlọ́run tí a kò lè dá dúró, mo gbé ọ̀gá o. Ọlọ́run tí a kò lè dá dúró, mo gbé ọ̀gá o. Ọlọ́run tí a kò lè dí lọ́wọ́ o. Sọ bẹ́ẹ̀. Mo gbé ọ̀gá o fún ògo ayé rẹ. Ọlọ́run tí a kò lè dí lọ́wọ́ o. Mo gbé ọ̀gá o fún àṣeyọrí oore nínú ayé rẹ. Ọlọ́run tí a kò lè dá dúró. Ọlọ́run tí a kò lè dí lọ́wọ́. Sọ wípé mo gbé ọ̀gá o. Ọlọ́run tí a kò lè dá dúró. Mo gbé ọ̀gá o. Ìbárẹ̀ o Ọlọ́run ọba tẹ́rẹrẹ kárí ayé. Ìwọ Ọlọ́run tẹ́nikẹ́ni ò lè dá dúró. Ìwọ Ọlọ́run tẹ́nikẹ́ni kò lè dí lọ́wọ́. Mo ṣe ọlọ́ba àwọn ọba fún àǹfààní àti oore ọ̀fẹ́ mìíràn tó tún fún èmi àti àwọn etí tó ń gbọ́ mi, ojú tó ń wò mí àtọkàn tí wọ́n wà lọ́dọ̀ mi láti mọ̀ gbọ́, láti lè gbọ́ orí ọ̀rọ̀ yìí, láti mọ̀ wípé ìwọ Ọlọ́run kò sẹ́ni tó lè dá ọ dúró, kò sẹ́ni tó lè dí ọ lọ́wọ́. Bàbá, ìbà rẹ ni mo ṣe o. Ọlọ́run àjùlọ fún ayé ẹnì kọ̀ọ̀kan wa tó tún ti bá pàdé nípasẹ̀ orí ọ̀rọ̀ yìí. Mo sọ pé ìbà rẹ Ọlọ́run ọba tẹ́rẹrẹ kárí ayé, ológo jùlọ ẹlẹ́rù ni àwùmọ̀yẹ̀wò ọba tó ń jèmi àní ẹ̀mí mọ́ ṣe bẹ̀rù. Ìbà rẹ ni mo ṣe ká bí ó kò ṣe Ọlọ́run ológo jíjẹ ẹlẹ́rù ní àwùmọ̀yẹ̀wò ọlọ́wọ́ gbọgbọrọ ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín. Orí ọ̀rọ̀ wa ti tò ní a kò ní rí jù báyìí lọ. Ẹ jẹ́ ká tún máa pàdé lórí ọ̀rọ̀ mìíràn tí Ọlọ́run yóò tún fún wa gbé yẹ̀wò. Lórí ètò mi, ètò rẹ, ètò wa, ètò wọn, ètò gbogbo wa, ìtàpè ní jẹ́ àwòkọ́ṣe rere. Òun náà sì ni èyí láti iléeṣẹ́ Chris Mashlon. So mo sọ wípé kó tó jẹ́ àkókò dátún gbé ọ̀rọ̀ mìíràn yẹ̀wò, èmi àti ẹ̀yin ọ̀rọ̀ wa ó ti dayọ̀. Àti èmi àti ẹnì kọ̀ọ̀kan yín tẹ́ ń wò mí, tẹ́ ń gbọ́ mi. Agbára tó ju agbára tí ń ṣagbára Ọlọ́run tí kò sì dá dúró. Ọlọ́run yóò lò láti gbé mi àti ẹnì kọ̀ọ̀kan yín ga, láti fi ṣe tẹnì kọ̀ọ̀kan wa ní ògo. Gbogbo alágbára tá a sọ pé wàá fẹ́ lo agbára lórí ayé wa láti fi dé mi wá lógodò. Ọlọ́run yóò fi àjùlọ rẹ̀ hàn. Bẹ́ẹ̀ ni orí kò sì yí padà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín.